lọ́ba níkà ẹ̀yin lẹ̀ ń da ilé Ògbómọ̀ṣọ́ rú. Jímọ̀ Kọ́lá ẹ̀yin lẹ̀ ń da ilé Ògbómọ̀ṣọ́ rú. Parakoyi ẹ̀yin lẹ̀ ń da ilé Ògbómọ̀ṣọ́ rú. Ebi ti ń pa lọ́ba níkà tí ń tọrọ jẹ, lọ́ba níkà tí ń tọrọ mu. Ó ti wá lọ tẹ̀rọ ẹran, ó wá ń sunkún lórí ẹran. Omi bọ́ lójú mi ni bí mo ṣe rí bí ẹran yẹn ṣe tóbi tó. Ó funfun bàlà látòkè délẹ̀ ẹran yẹn funfun ló tóbi. Wàláì omi bọ́ lójú mi. Tó bá rí ejò, tó bá rí ọ̀rọ̀ lọ́ba níkà, ẹ má kọ́kọ́ pa ejò lọ́ba níkà ní kẹ́ kọ́kọ́ pa. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí, ẹ máa bá wa turn notification button sílẹ̀ kẹ́ ẹ sì máa bá wa subscribe, ẹ máa bá wa like, comment, kẹ́ share. Lágbára Ọlọ́run Ọba, ojú tó fún wa kò ní fọ́, etí tí ẹ fún gbọ́ wa kò ní di. Lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ má bá a pín, kẹ́ ẹ má bá a pín káàkiri kó délé kó dóko. Lórí ọ̀rọ̀ ìmáàmù wa Ògbómọ̀ṣọ́ àti àwọn tó ń bá wọn dìtẹ̀, àwọn tó ṣe ìpìlẹ̀ ọ̀tẹ̀ fún wọn lé lórí, àwọn tó ń sọ̀sọ̀kúsọ káàkiri. Ẹni tó gbọ́ nígbà tí ẹnìkan sọ wípé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ Ayílára, òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà tí ẹni tó sọ pé inú ìdílé wọn ló wà, lẹ́yìn ìgbà yẹn ẹni yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Mo wá rí fọ́nrán tẹ́ni ìwà ń ké lórí àgbò, ó ń ké nítorí ẹran. Omi bọ́ lójú mi ni bí mo ṣe rí bí ẹran yẹn ṣe tóbi tó. Ó funfun bàlà látòkè délẹ̀ ẹran yẹn funfun ló tóbi. Wàláì omi bọ́ lójú mi. Mo ṣe àdúrà fún Alhaji Salman gidi gan. Mo sì ṣàdúrà fún Buhari, ní sọ fún mi pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ bá mi sọ fún Sẹ́nitọ̀ Buhari pé nínú tọ́lọ́run fún mi lágbára tí mo lè ṣe nínú àdúrà, nǹkan báyìí máa fi ṣàdúrà fún wọn. Ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ sátọ́nà bí ẹran yẹn ṣe wá, máa ṣe nǹkan báyìí máa fi ṣàdúrà fẹ́yìn náà. Ní ẹ̀mí ìmoore lójú ẹsẹ̀ ẹbí wọn léèrè Imam Salman. Mo wá lọlé pẹ̀lú dùnú. Ẹran tí mo rí ti àmì Imam àbí kí ẹ ṣe pé tẹ́ran tọ́dọ́jọ́ alhamdulilayi pẹ̀lú dùnú. So ẹran tọ́dọ́ ti tèmi tí mo tún rà tí mo ní kí wọ́n bá mi gbé bọ̀ tó wà lọ́dọ̀ animation mi wulẹ̀ gbé wá mọ́. Òfẹ́ kan fìyẹn lẹ̀ ẹ ká lo eléyìí níbí ẹ béèrè wò. So before you know it, ìgbà tí wọ́n fi pọ́n wọn yanjú rẹ̀ ó dijọ́ ọdún gbúrúgbùrú adé ìdì lábá lọ rí ẹran. Kí ṣe pé ẹran tó gbé wọ̀ kò tóbi but pàápàá kò tóbi tó èyí tí Sẹ́nitọ̀ Buhari tó ní kan lọ rí àwọn kan ní kan gbé wá. Eléyìí tún ní dúdú lára, ètò yẹn funfun báláwo ní kẹ́ látòkè délẹ̀ ló tóbi. Alhaji Salman lù rí ẹran yìí. Ẹran wo ni mo ṣe pè mí nù lọ́ba níkà ájì lọ́ba níkà ẹ̀ rí nǹkan fò mo ní kí ló dé ẹran tí wọ́n fi hàn yín sẹ́nu kọ́ ni wọ́n gbé wáyé. Omi bọ́ lójú Alhaji Salman ní ìdí nígbà tó gbé àwọn sáà ti rí ẹran tí ìmáàmù fẹ́ pa kò sí problem. Nígbà táwọn wádìí wọ́n padà discover pé the same Síkírù yìí tó bọ́ sórí social media tó fẹ́ mọ́ condemn Imam Habibullah, òun ni ìmáàmù ní kó padà lọ rí gba ẹran. Ó wá gba ẹran wọ́n gbọ́. Ẹ bá mi bí léèrè, kò tí ì tọ́dún mélòó kan ìyá ẹran ti ń jẹ lọ́ba níkà ń ké nítorí àgbò funfun. Ẹ rí pé Ọlọ́run àtijọ́ ló ń pẹ́ múyàn tí sìn kíákíá ni. Orí ọ̀gá wa Yunisa ó ti ń fìyà jẹ lọ́ba níkà o. Ebi ti ń pa lọ́ba níkà tí ń tọrọ jẹ, lọ́ba níkà tí ń tọrọ mu. Ó wá ń sunkún lórí ẹran. Mo rí fọ́nrán yẹn, mo tẹ̀ rí ọ̀rọ̀ tó sọ tó ní ó dùn òun púpọ̀ kíní kan yídì ní ẹni ọ̀tọ̀ ẹran ọ̀tọ̀ ló mú fún ẹnìkan, ẹran ọ̀tọ̀ ló mú wá.
orí ẹlẹ́dàá ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó ti wá àti ẹ̀gbọ́n pé wọ́n tẹ̀ ti lè dànù torí pọ́ ti mọ̀ pé lọ́ba níkà ló ń dá wàhálà alẹ̀ láàrin ọba wa Gandhi àti ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Shehu Tọ́lá Yunusa Ayílára II Shehu kọ́lọ́run bá kó bá a lọ́ra ẹ̀mí ọ̀gá wa kọ́lọ́run túbọ̀ jẹ́ kí ojú àwọn aṣebi l'Ògbómọ̀ṣọ́ kó hàn àti gbogbo àwọn tó ń jí páálí káàkiri tó ń jí páálí tó ń sọ pé ọ̀gá wa ó jí owó kan ó ṣe kíní kan orí àkáǹtì lòun sọ kíní kan sí ìwọ náà tó jí páálí ibo ló kówó páálí sí olè ní ẹ lọ́ba níkà ẹ̀yin lẹ̀ ń da ilé Ògbómọ̀ṣọ́ rú Jímọ̀ Kọ́lá ẹ̀yin lẹ̀ ń da ilé Ògbómọ̀ṣọ́ rú Parakoyi ẹ̀yin lẹ̀ ń da ilé Ògbómọ̀ṣọ́ rú ẹni tó wà láàfin tó pẹ̀rẹ̀ láàrin àbíkú ló pẹ̀rẹ̀ ẹ̀yin lẹ̀ ń da ilé Ògbómọ̀ṣọ́ rú èèyàn burúkú ilé Ògbómọ̀ṣọ́ òun nìyí o torí pé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ láàrin ọba wa yìí ooru mọ́ gẹ́gẹ́ kẹta àti ìmáàmù wa tí ilé Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ̀ dá sílẹ̀ èèyàn burúkú ni tó bá rí ejò tó bá rí ọ̀rọ̀ lọ́ba níkà ẹ má kọ́kọ́ pa ejò ọba níkà níkà ẹ kọ́kọ́ pa tẹ́ ẹ bá rí ejò tẹ́ ẹ bá rí Jímọ̀ Kọ́lá ẹ má kọ́kọ́ pejò Jímọ̀ Kọ́lá níkà ẹ kọ́kọ́ pa tẹ́ ẹ bá rí ejò tẹ́ ẹ bá rí Parakoyi ẹ má kọ́kọ́ pa ejò Parakoyi níkà ẹ kọ́kọ́ pa torí pé àwọn ni olubi àti aṣebi tó wà nílẹ̀ Ògbómọ̀ṣọ́ lágbára Ọlọ́run ọba ajẹ́ ti wà lórí òkè fún àti ń gbàdúrà ń bá ẹ pé kọ́lọ́run túbọ̀ jẹ́ kí ẹlẹ́yà wọn kó tú sọ́wọ́ ọba wa Gandhi lágbára Ọlọ́run ọba ẹlẹ́yà gbogbo yẹn á tú láti òkè délẹ̀ kò ní bàjẹ́ ní agbára Ọlọ́run ọba ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà lè wà látàárọ̀ ẹ má bá a pín fọ́nrán yìí kó délé kó dóko Òkodoro Yorùbá tẹlifíṣàn èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.